kú dédé àsìkò yìí. Mo kí ọkùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Rògbòdò ayé ò ní lù fún wa jó. Tó bá jẹ́ pé èèyàn ṣe ń wò mí nígbà àkọ́kọ́ ni, ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Tẹ́ ti mọ̀ bí ẹni mowó. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò wá ní gbogbo ìgbà, torí kò sí nǹkan tí a mú wá tí a fẹ́ sọ fún yín tẹ́ ẹ̀ tí ì gbọ́ rí. Àmọ́ ìfẹ́ tẹ́ ní sí wa tẹ́ fi ń wò wá, ìyànbá tó kù tó sì yóò fi parí. Àtèmi àtẹ̀yin á rí tiwa ṣe. Owó tẹ́ máa fi ra dátà tẹ́ fi ń wò wá, ìlọ́po lọ́lọ́run á túnbọ̀ máa ṣe fún yín. Ẹ wá nínú kan tọ́kẹ́ torí kan. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Ẹ̀yin tí ẹ ti subscribe, a dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o, a mọ̀ lóore o. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Kẹ́ ẹ fìdílé nǹkan. Mo máa ń sọ pé gbogbo tá bá ti mú wá, ẹ máa bá wa kọ́lẹ̀, ó lè jẹ́ àǹfààní. Ẹ máa bá wa kọ sílẹ̀. Mo mú wá fún wa lénìí ní iṣẹ́ kan tí a mọ̀ sí, olè ń wò lọ́wọ́ mi, ẹni tó wà lọ́wọ́ mi, à ń pè ní, ó ti yẹn ti rí, tàgírì. Iṣẹ́ yìí nítorí àwọn dáràndáràn tó sọra wọn di èèyàn pàtàkì láàrin ìlú. Àní ká má ṣe tiwọn o. Ó fà á jẹ́ pé wọ́n máa ń pa wá, wọ́n ń pa àwọn èèyàn nípakúpa. Wọ́n bá àwọn bàbá wa nínú oko pípa ni. Mọ́tà bá ti ní kinní lára, tá a ti ní iṣẹ́ yìí lọ́wọ́, Ọlọ́run ní jẹ́ ká sì rìn. Àní jáde níjọ́ tí ebi ń pọ̀nà. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. A mọ̀ fi ti gbọ́ ni lọ́dọ̀ àwọn ará bí, kò ní kàn wá. Ẹ jẹ́ ká múra o. Àwọn ọmọ ọkọ Yorùbá, ẹ jẹ́ kí a múra. Kò sẹ̀dìgbà tí nǹkan bá dé láti máa sáré. Ìdìbò ló ń bọ̀ lọ́nà yìí o. Àtèmi àtẹ̀yin àní fọjọ́ lọ́jọ́ lọ. Ìwà fi iṣẹ́ ilẹ̀ fún ìwọ oníjàgídíjàgan. Mi fi iṣẹ́ ilẹ̀ fún ìwọ ọ̀daràn. Ìwọ tó yẹ pé jàgídíjàgan ló ń ṣe, àbọ̀daràn ni ẹ́. Tó bá ṣiṣẹ́ yìí kò ní jẹ́ fún ẹ. Tó bá ṣe iṣẹ́ yìí kò ní jẹ́ fún ẹ. Iṣẹ́ ààbò ni, ìṣọ́ni. Ọlọ́run á máa fi ìṣọ́ rẹ̀, á máa fi ṣọ́ wa. Ẹni tó wà lọ́wọ́ mi, gẹ́gẹ́ bí mo ṣe sọ, tàgírì ni. Orí ẹ̀ ní, orí nì, ẹ má bínú, orí nì, ìdílé léyìí. Ṣé ẹ rí orí yìí? Á pa ní pánsá ni. Tó ti yé yín? Kí ló ń pè ní pánsá? Màá fi hàn wá ń sìn. Ilẹ̀ ń wò lọ́wọ́ mi, orí lẹ̀ ń wò yìí, ìdí nì. Orí ẹ̀ lápá ní pánsá. Bá ti wá pa orí yẹn ní pánsá, a ti pa ní pánsá báyìí. Á yọ àdérí, á yọ kúrò. Bá ti wá yọ kúrò, á rí inú ẹ̀. Á wá fi ẹyin òróró kan, á fi sínú ẹ̀. Bá ti wá fẹ́ ẹyin òróró sínú ẹ̀, ẹyin ìbílẹ̀ ni o. Ẹyin ìbílẹ̀, mo lẹ̀ ń wò lọ́wọ́ mi. Ẹyin ìbílẹ̀, mo náà ń pè ní ẹyin òróró. Bá ti wá fi ẹyin sínú ẹ̀, á wá dín pa. A lè gbé sórí stove, a lè gbé sórí àdògán, a lè gbé sórí àrò. Kátà ti sè é, kó jiná ni. Ẹyin tó wà nínú ẹ̀ ó gbọ́dọ̀ jiná. Láti rí pé ó ti jiná, tí ìdí tó ti jóná, á fi ọwọ́ ti ẹyin yẹn jáde ni. Tó bá wù wá, a lè jẹ́ tèpotèpo. Tó bá wù wá, a lè bó èpo ara ẹ̀ dà. Ìwọ tó bá fi iṣẹ́ ìjalè, tó bá ṣe é kò ní jẹ́ fún ẹ. Àmọ́ àwọn ọmọ ọkọ Yorùbá, torí àwọn mo fi iṣẹ́ ilẹ̀ nítorí àwọn ará bí wọ́n sọra wọn di
èèyàn tó jẹ́ pé ẹranko ni wọ́n tán sọra wọn di èèyàn. Torí ẹ̀ mo fi wá síta lónìí kí n tó ṣàlàyé iṣẹ́ kékeré yìí tó ṣe fún wa. Á jẹ́ fún wa bí idán, á là fún wa bí òrùn. Báwo la ṣe máa ṣe? Ẹ wo tó wà lọ́wọ́ mi, tàgìrì ni. A ti pa ilé ní pánsá. Kí náà pè ní pánsá? Mo lè ń wò yìí. Bá ti wá pa pánsá, a ti pa pánsá báyìí. A wá mú ẹyin òróró, ẹyin adìrẹ ìbílẹ̀. Mo lè ń wò lọ́wọ́ mi. Ẹ ká fi sínú ẹ̀. Mo lè ń wò yìí. A ti fi sínú ẹ̀. Mo lè ń wò lọ́wọ́ mi. A ti fi sínú ẹ̀. Ìdérí ẹ̀ nìyẹn ń wò yìí. A ti pa ilé ní pánsá. A ti gé orí ẹ̀. Ẹ ká fi dé. A ti dé báyìí. Òun náà nìyẹn ń wò yìí. A ti dé báyìí. Ẹ ti rí báyìí. Ẹyin ló wà nínú ẹ̀ yìí. A ti dé. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi like ẹ. Ẹ bá mi share fídíò yìí. Ẹ comment. Tí ò bá yé yín, ẹ béèrè. Iṣẹ́ tó dáa níṣẹ́ yìí. Ẹ má bá mi ká lọ. A lè gbé sórí àdògán, a lè gbé sórí àrò. Orí àrò mo fẹ́ gbé sí. Òun náà nìyẹn ń wò yìí. Àdògán nì, kò síbi tá a lè gbé sí. Bá ti wá gbé síbẹ̀ báyìí. Bíbá ni ó ti jiná. Tó bá ti wá jiná, ó di jíjẹ nìyẹn o. Tó bá ti jiná, ó di jíjẹ nìyẹn. Á jẹ́ fún wa bí idán, á là fún wa bí òrùn. Orúkọ mi ò yí padà. Orúkọ mi máa yín àbúrò yín olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Eyinda. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Mi ò fi iṣẹ́ ilẹ̀ fún ọ̀daràn o. Mi ò fi iṣẹ́ ilẹ̀ fún ọ̀daràn. Kódà mo fẹ́ máa fi ṣe dàǹdùkú. Ọwọ́ ìjọba bá fi iṣẹ́ ìjalè, ọwọ́ ìjọba ó bà ẹ́. Bá fi jẹ́ ìjọba fi iṣẹ́ ìjalè, ọwọ́ agbófinró yóò bà ẹ́. Wọ́n ó pa ẹ́ nípakúpa. Ìpa ìfọ́náfọ́sù òní wọ́n ó pa. Wọ́n tó bá fi iṣẹ́ ìjalè, òògùn ó fẹ̀jẹ̀ rẹ wẹ̀. Àmọ́ torí àwọn ọmọ ọkọ Yorùbá, mo fi iṣẹ́ ilẹ̀ fún wa. Mo lè ń wò yìí o. Mo lè ń wò yìí. Bó bá ti jiná, á jẹ ẹyin yẹn ni. Kò jù báyẹn lọ. Kò jù báyẹn lọ. Á jẹ ni. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Bá mi share fídíò yìí káàkiri. Mò ń bọ̀ wá. Tí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, nílùú tá a wà yìí, tí Ọlọ́run bá ti ń ṣọ́ wa, káwa náà ká máa ṣọ́ra wa. Òun náà ni ẹ rí tí à ń sè yìí. Tàgìrì ni ó ṣe ẹyin yìí jiná. Tó bá ti jiná, a lè jẹ tèpotèpo. Tó bá wù wá, a lè bó èpo ara ẹ̀. Tá bá bó èpo ara ẹ̀, èpo yẹn, ẹ jẹ́ ká kó sínú ẹ̀gbọ̀n òwú. Ká ṣe ní ìkóbẹ́rẹ́. Ẹ ká máa jù sápò. Ibikíbi tá bá ń lọ ìrìn àjò, tá ń travel, ká lè jù sápò. A lè jù kóbẹ́rẹ́ yẹn, a lè jù sápò. Ọlọ́run á máa ṣọ́ wa o. Ìlú tá a wà yìí, ìlú yìí, Ọlọ́run ti yọ ọwọ́ ẹ̀ kúrò lọ́rọ̀ ìlú yìí. Àwa ni ká dira wa mú dáadáa. Àwa ni ká dira wa mú dáadáa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìwọ tó bá fi iṣẹ́ ìjalè, kò ní jẹ́ fún ẹ o. Ọwọ́ ìjọba á tó ẹ. Ọwọ́ ìjọba á tó ẹ. Mi ò fi iṣẹ́ ilẹ̀ nítorí ìwọ jàǹdùkú o. Nítorí àwọn ajìjàǹgbara, torí àwọn ológun wa. Bẹ́ẹ̀ mo fi iṣẹ́ ilẹ̀. Tó ti yé yín? Torí àwọn ológun tó máa jẹ iṣẹ́ yìí. Ọlọ́run á máa fi iṣẹ́ rẹ ṣọ́ wọn. Ìwọ jàǹdùkú, ọwọ́ agbófinró máa bà ẹ́. Tó bá fi iṣẹ́ ìjalè, ọwọ́ agbófinró bà ẹ́. Nítorí àwọn dáràndáràn tó sọra wọn di kíní sí wa lọ́rùn. Bẹ́ẹ̀ la fi iṣẹ́ ilẹ̀. Ìwọ tó bá fi iṣẹ́ ìjalè, ọwọ́ ọlọ́pàá yóò bà ẹ́ o. Ọwọ́ agbófinró, ọwọ́ wọn máa bà ọ́. Má fi iṣẹ́ ìjalè o. Ẹ bá mi share fídíò yìí káàkiri. Ẹ bá mi like ẹ̀. Orúkọ mi ò yí padà. Orúkọ mi máa yín àbúrò yín olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Eyinda. Lẹ́ẹ̀kan sí, ìwọ tó bá fi iṣẹ́ ìjalè, ipa ìbọn wọ́n fi pa ẹ́.
ìwọ tó bá fi iṣẹ́ ìṣe jàǹdùkú nítorí àwọn ọmọ ọkọ nítorí àwa ọmọ ọkọ Yorùbá mo fi iṣẹ́ ilẹ̀ nítorí àwa ọmọ ọkọ Yorùbá. Àmọ́ tó bá fẹ́ dojú ìjà kọ ọmọ Yorùbá tó lọ́mọ Yorùbá ló kù tí wọ́n dojú ìjà kọ náà rí gbogbo tí wọ́n ń kó jáde àtàwọn rí wọn lórí tẹlifíṣàn káàkiri táwọn ọmọ àlè tí wọ́n ń kó lọ́wọ́ nínú igbó tán lọ ń pa wọn bàbá àwọn ìyá wa tán ń pa wọ́n tí wọ́n ń bá wọn sùn tán bá wọn àǹtí wa sùn. Nítorí ẹ̀ ẹ jẹ́ ká tọ́jú ara wa, ẹ jẹ́ ká máa jẹ ewédú dáadáa, ó ti yé yín àìrí gbogbo ẹnu sọ̀rọ̀, ẹ ká máa jẹ ewédú dáadáa bó ṣe jẹ́ nìyẹn o. Tó bá ti jiná báyìí tó bá ti jiná a máa jẹ ni, ó ti yé yín. Fúnra rẹ̀ ni yóò yọ, fúnra rẹ̀ ẹyin yẹn ló máa jáde kúrò nínú tàgìrì yìí, fúnra ẹyin ni yóò jáde nínú tàgìrì. Ẹ má gbàgbé láti share fídíò yìí